Oh, unleash. Omomba. It's AK with the vibes. Mama D, yeah. Odale Ore, ewa wodale. Odale Ore, ewa wodale. Ẹni ta ní kó fẹ́ ní lójú ata ló fi sẹ́nu. Ẹni ta ní kó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. Odale Ore, ewa wodale. Odale Ore. Oyè lágbọ́ náà ní Balógun. ọkùnrin ló ké sí o. Rí gan rí bẹ́ẹ̀. Ọkùnrin ló ké sí. Balógun. Olóòfẹ́ rí ni. Bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ni, ṣé kò sí? oríire kan ló wọ̀ ọdún ìwà. Ìlú wa yìí. Bẹ́ẹ̀ ni Sọ fún mi irú orí wo ni. ṣé yọ̀dà fún ọ. Ẹnìkan ló fẹ́ ta ọbẹ̀ ra ilẹ̀. Ilẹ̀ yẹn tóbi gan, ilẹ̀ tó pọ̀ ni o. Ṣé o dẹ̀ mọ̀ pé ìwọ kàwé jùlọ? Kọ́ má bàa wá gbé mi mọ́ra. Mo ṣe rò pé Ẹ̀yin ọ̀dàlẹ̀, ṣé ti gbàgbé ni? Odale Ore, mo máa bá ẹ̀rọ mi ṣe. Àwa ti pinnu àti kọ́ lọ. Ọ̀rọ̀ tó sọ yìí, inú mi dùn. Àkọ́kọ́, ọmọ mi, àbáwo ni Balógun ó ṣẹ̀yìn. Àti pé ọmọ mi wà nílé látàárọ̀ kó sọ fún mi. nípa lọ́rọ̀ ẹni ọ̀rọ̀ tí ń bẹ lọ́kàn mi gangan ní gbé mi nínú. Odale Ore, ewa wodale. Ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo darí jẹ. Ọmọ mi, báwo ni iléèwé àbọ̀ Ọlọ́run á wà lórí rẹ̀. Ṣùgbọ́n bó ti ṣe ń lọ yẹn lọ́dọ̀ àpàdé school. That is next Thursday. Okay. When you go, before I leave this place, I will see you. Yeah? Oyè lágbà Pẹ̀lẹ́. bẹ́ẹ̀ntì ẹ rí gbàgbà. Ọ̀rẹ́ mi, this your daughter, very brilliant. Ọmọ òun bá jọ sókè. Odale Ore, ewa wodale. Ẹni ta ní kó Ọmọ fẹ́ ra ní lẹ̀. lójú ata ló fi Ọdẹ fẹ́ rà. Ẹni ta Ìṣẹ̀lẹ̀ ní kékeré. kó kí ni lẹ́yìn Pọ̀ ní. ẹ̀gún ló fi sọ́wọ́. Kọ́ má bàa gbé mi mọ́ra. Ǹjẹ́ o gbọ́? Tí n bá ti bọ̀ gbọ́, wọ́n fà lé wọn lọ́wọ́. Ẹ jọ máa yanjú gbogbo ọ̀rọ̀ tó kù. Balógun, inú mi ti ẹ̀dùn fún ọ̀tún sọ. Ó lè mi kàwé dáadáa. A ò kàwé jù. Ó dẹ̀ fẹ́ kán gbá ẹ. You know, I know what you call money gigolos. Ó bèèrè pé kí ni mo money gigolos? Ìtumọ̀. Ọ̀rọ̀ owó láàrin àwọn tó kàwé. N tí mo sọ ni That is what you call money gigolos. wọ́n á kẹjọ dúnàdúrà láàrin ara yín. Kẹjọ fèèbó fúnra yín, kẹjọ fèèbó láàrin ara yín. Kó jọ yéra wọn. Odale Kẹjọ yóò Ore, sọ̀rọ̀ ewa tó bá ti kọ́ wodale. ẹ. Kó yọ Odale Ore, wọ́n ń bọ̀ ewa ní wodale. ọjọ́ Ẹni ta ní kó fẹ́ ní lójú. You mean Friday? Friday. Máa sọ lóyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n náà ti bá mi rìn. Ó yẹ kó lè gbé ìbò. wọ́n ń bọ̀ ọjọ́ Friday. Ọ̀dà. Kí wọ́n mọ̀ mi wá sílé kí wọ́n kẹ̀. Ìyẹn lọ múra. I need to arrange my book very well for them to know that I'm not illiterate. Balógun, ọ̀rẹ́ rẹ̀ mú àwọn Oyè lágbà. Ọjọ́ ọ̀fẹ́rẹ́ ìjẹ́kọ̀. Tó bá ṣe àwọn ẹ̀ má lọ relate, 'cause nobody knows tomorrow. Ayé ò fẹ́ o, ènìyàn ò fẹ́, ènìyàn ò fẹ́ kágbẹ́rù lórí orí ẹni ló ń bá ní gbé. Orí ẹni náà máa ló ń yọrí. Ẹ̀yin ọ̀dàlẹ̀, ṣé ti gbàgbé ni? Odale Ore, mo máa bá ẹ̀rọ mi ṣe. Àwa ti pinnu àti ọ̀nì. Ọlọ́run dúró. Ẹ á ta ẹ̀ka sọ̀mọ̀. Àwọn ọmọ mi rèé. Ẹlẹ́dàá ni o ṣe o. Látọ̀dún yìí, látọjọ́ yìí, ẹ máa bọ̀. Ojú èrè. Àdójú yìí. Àwọn yìí ti tọ́ mí. Bàbá mi, ẹ má bínú. Inú mi dùn jù mí. Tí lè bá gbìyànjú pé pamọ́ra tó ló fẹ́ kí wọ́n ti fẹ́ náà náà. Bẹ́ẹ̀ni bàbá mi. Àwọn àkókò àmójúbà. Àwọn ọmọ tó bá lè mú wá
so màá tẹ̀lé àkànnàbà mi kẹ́dọ́ mi náà. Kò burú mo dúpẹ́ o ẹ ṣé gan o ẹ ṣé o mo fọlọ́run sí yín o délé láyọ̀ o ẹ ṣé gan o a máa nípàdé ayọ̀ o ẹ̀yin ọkọ ẹ máa bọ̀ dáàdi wá àwọn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ yẹn ẹ ṣé gan. mọ́mí dáàdi nǹkan. ẹ máa bọ̀ nílé ẹ máa bọ̀. àkílẹ̀ bá wọn tẹ̀ mọ́ mi. gbogbo oúnjẹ lẹ máa jẹ nìṣó dáàdi yìí ti lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ ń bẹ̀ yẹn ẹ máa jẹ ẹ má wọrí èmi gan ẹ wò àárọ̀ yìí ti sọ mí jù ẹ máa jẹun gbogbo ohun tẹ bá fẹ́ lẹ máa jẹ ẹ má mọ̀ ní ọkọ mi. ẹ̀dùn àjájọ́ wá lóyún yìí o. ẹ̀yà kàdúrẹ́dẹ́ káàbọ̀ ọlọ́run ṣe ojú bẹ́ẹ̀ dákẹ́ wá gbàgbé mi sí bíbá kò yẹ kó rí bẹ́ẹ̀ látijọ́ tí mo ti ń retí pé àwọn ọmọ mi máa ẹ pé wo ọkọ̀ ẹ ṣe ẹ jókòó inú mi dùn o àlàáfíà mo fún wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́dùn àṣẹ díẹ̀ ó gbà o ẹ jẹ́ wá kàn fún mi. Kí ló wá ṣẹlẹ̀ mo ti ń gbé lọ́ba ẹ̀fọ́ Odale Ore ẹni ta ní kò fẹ́ ní lójú ata ló fi ṣe ẹni ta ní kó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ Odale Ore ẹ wá wọ́dalẹ̀ Odale Ore ẹ wá wọ́dalẹ̀ Odale Ore ẹ wá wọ́dalẹ̀. ó ṣe wà nìyàn ó ṣe wà là kí ló wá ṣe fún ẹ tí mo gbé wọn ní gbogbo gbà tó bá ṣe rere má lọ relate cause nobody knows tomorrow. Orí ẹni náà máa ló yọrí. Ẹ̀yin ọ̀dàlẹ̀ tó bàjẹ́ pàápàá Odale Ore kò máa bá ẹ̀rọ lọ sí ẹ̀mí àwa ti dúró àti bọ́lọ̀ ń dúró àti pé àtọ́ nobody tó lè dá wa dúró. No food for lazy man. Do you know there is life at the end of the tunnel? Nothing can more this up my mind. Odale Ore. Samson lele ẹni ta ní kó fẹ́ lójú ata ló fi sẹ́nu ẹni ta ní kó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ Odale Ore ẹ wá wọ́dalẹ̀ Odale Ore ẹnu láì kẹ́ máa sọ lẹ́yìn náà ṣebí àwa wà pé Odale Ore ẹ wá wọ́dalẹ̀ ẹni tí bàbá ti ní ẹ máa wọlé àmọ́ Odale Ore ẹ wá wọ́dalẹ̀ Odale Ore ẹ wá wọ́dalẹ̀ ẹni ta ní kò fẹ́ ní lójú ata ló fi sẹ́nu ẹni ta ní kò kí ni lẹ́yìn ẹ máa wọlé àti okay ma. Tèmi náà fún mi nínú má jẹ́ kí n jẹ́ ìyá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣàánú mi tó dùn nínú lẹ́jọ́ lọ́wọ́ ẹ̀. Unleash ọmọọba. ayé yóò ní bàjẹ́. ṣé wá rí ìhà yìí tí mo ní ẹ wá yìí n ò kí ń gbàlejò ń bí o ṣùgbọ́n ẹni tí n bá fẹ́ràn dáadáa tó jẹ́ àwọn oníbàárà mi pàtàkì àwọn ọmọ máa ń mú wọ bí. ṣé iṣẹ́ tẹ̀ ń wò tí mò ń fún lọ́wọ́ lórí ọlọ́ yìí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ lórí ọlọ́ yìí wọ́n gbọ́dọ̀ gbaṣẹ́ yìí lé nìkan aago mẹ́ta tó dùn. sọ̀rọ̀ mi yìí ń tẹ́ wá bá gan ẹ̀ ṣàlàyé ẹ̀ lọ́rẹ̀ ẹ̀ lọ́rẹ̀. Ìyá jẹ mí gan. ẹ wo bí omi ojú yóò gbọ́dọ̀ kán lẹ́bi o bó bá kán lẹ́bi ẹ̀jẹ̀ yóò gbẹ. ọ̀dọ̀ àwọn òṣàlọ́wọ́ yìí
gbọ́ kò ní gbọ́ ó fi ọmọ ọbú mi. Ó fọmọ ọbú mi. Èyí ti ṣe ó fọmọ bú yín. Ó fọmọ ọbú mi ó fọmọ bú yín. Ṣé ti gbàgbé ni? Bọ́dà rẹ̀ ó máa bá rẹ̀ farabalẹ̀ mo kó àwọn alápẹ̀rẹ̀ o bí o bá ní ṣọgbọ́n ní wọlé kò sùn kí lẹ́jọ́ fà tó fi di pé ó fọmọ bú yín mo ẹ ìmọ̀ fẹ́ gbọ́. ọ̀rẹ́ tímọ́ mi láti pẹ̀lú wa. Ó ní mi jẹ́ mi. Ẹni ò ní jìyà ìṣẹ̀dá rẹ̀ ò ní fi ẹni jìyà àwọn alálẹ̀ ò ní fìyà jẹ ẹ̀yin wá gbọ́ ẹ̀yin bàlágé ẹ̀yin bóyá bọ́rọ̀ àwọn ọmọ ẹ̀ dáadáa mọ̀ sí rínú ọmọ adarí wọn ni wọ́n ṣùgbọ́n wá gbọ́ ẹni tó fọmọ bú ọ èkó ṣe é o. Kí ló rò pé a lè ṣe fún ṣé ká pàdánù ni àbí ká yàwó èrè. Bàbá ẹ má pa ọ́ mo fẹ́ kó rìn lọ dúpẹ́ dáadáa rìn lọ kó máa wọlé mọ́. Mo ní jìbìtì títí tí mo fi dàgbà ó lọ lé ọkọ nítorí lọ́kọ lọ́ọ́ gbé mi jùlẹ̀ ni o bàtà ọlọ́run dẹ̀ tí wàá ṣe ìyanu nínú ayé ọ bàbá onímọ̀ ìmọ̀ ṣe. Bẹ́ẹ̀ báyìí kó kú pátápátá ọmọ méjì lọ káwọn méjèèjì kò kú. Èyí ń wọlé nǹkan kékeré nù. Èmi fẹ́ pàyàdà kí ní ká olúmọlẹ̀ kan bẹ̀rẹ̀ àfọ́ṣà ṣùgbọ́n ìwọ olólójú àánú òfin orin lọ ni ẹ̀yìn náà dá ojú àánú ni. Àwọn olúmọlẹ̀ yìí ló kéré jù lọ́dọ̀ wọn kó ọjọ́ kò tẹ̀ kó ọjọ́ kò tẹ̀ ẹ̀yìn náà sórí tá a bá ní ká padànù kò ní mọ iyì orí burúkú tóun ṣe fún ara rẹ̀ gbọ́n àwọn ọmọ méjèèjì hùn. Ọ̀dà tó bá jẹ́ báwọn mọ̀ rí lé torí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún ọ pé iṣẹ́ tí mo ṣe lọ́wọ́ yìí aago 7 ọ̀sán òní wọ́n gbọ́dọ̀ gbàṣẹ́ yìí fún ìbàdí ìdàgbà sí lọ wà mọ̀ rí lé ó gbogbo. Wọ́n bí kó tó di ìwòye aago 7 ní ọ̀la ẹkún burúkú sọ lé wọn. Yóò dà fún bó bá ti jẹ́ òyìn láwo. Dáadáa mo sì wá rí báyìí tó yẹ pé ọlọ́run mẹ́sàn-án ọkọ̀ gbogbo dédédú àdùpá láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta. Yìí ń wọlé. There is light at the end of the tunnel. Nothing can more. This up on my hand, Odale Ore. Ẹlọ́jà wọ́n ṣe má ṣe lòkun mọ́mọ́. Odale Ore ẹ wá wọ́dalẹ̀. Odale Ore ẹ wá wọ́dalẹ̀. Oyè lága. Balógun ọ̀rẹ́ mi. ìyá kan Balógun Òṣùpá ń kọrin ìjà wọlé Balógun Òṣùpá. Ilé ìbò Òṣùpá ń kọrin Òṣùpá sọ pé ìgbà kan ni wọ́n àwọn ọ̀bá yìí wá bí wọ́n bọ̀ ọjà ní ìní. ọ̀rẹ́ mi kí ni mo ṣe. Àdéhùn èmi rẹ nù. Kí ni àdéhùn tó wà láàrin wa. Èèyàn burúkú ni ọ́ bó bá ń ṣe èèyàn burúkú ṣàdéhùn èmi rẹ nù. Balógun àdéhùn àwa méjèèjì mo má déhùn ṣe mo ń fún ẹ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà 30. nígbà ọ̀yàn lẹ́gbẹ̀ẹ́ kí bá tún sọ́rù rẹ̀. Èèyàn burúkú ni ọ́. Balógun owó tí mo gbé fún ọ ò lè ná tán. Wọn ò lè ná tán kò dé nínú nǹkan ọgọ́rùn-ún ó fún mi ní 30 àwọn ọgbọ̀n péré ṣé yóò rí bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi 30 péré kọ́ mo fún ọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kí lọ́nà 30. Balógun ọ̀rẹ́ mi ò lè náwó tán.
ọ̀dẹ̀ náà tán. oyè làgbà. kí mo pè ọ́ mo ti wá mọ̀ wípé olè olójú kòkòrò wọ̀ di àwọn ní ọ́ wọ́n sì jẹ́ kó mọ̀. balógun èmi náà kò fi ṣeré ni o ti ń bínú balógun ti ń bínú o sọ̀rọ̀ rẹ̀ o rò pé o ṣeré ni balógun don't talk to me anyhow you are a jingle because you are cultured wọ́ọ́ ọ̀rọ̀ jíjọ lọ́rọ̀ sí mẹ́lẹ̀ ọ̀rọ̀ jíjọ ká wọ́n jẹ́ kó ọmọ èmi wọ́n yàgò èmi òkùnkùn bẹ̀ tí ọmọ ojú mi ká bọ̀ ọkùn ọmọ àdìpọ̀ lọ́wọ́ òkú tọ̀tọ̀tọ̀ èmi tí mo ní wọ́n òṣòkùn kà sọ́lọ́ ẹ̀ náà mi náà balógun keep short I'm not your gang yes I'm not your gang yes you think I'm your gang fuck you get out to come and accuse me I will tell you you are a caracal or caracos. wo àti kàrákù àtàkàràkọs èyí nǹkan bọ̀ bọ̀ don't talk to me I'm not your mate. ọ̀rẹ́ mi èmi náà lóògùn ó lè mọ̀ pé mo lóògùn wò ó ìwé tó wájẹ́ sọ́wọ́ ọ̀tún ní gbé tájẹ́ sọ́wọ́ òsì ní wà wò mo pàlù fún ọ ó di jọ́ mi. oyè làgbà tá ń tẹ ọ lójú tó ń fọ́n mú. èmi bẹ́ẹ̀ tí wọ́n ní ọlọ́jọ́ ọwọ́ mi lọ́dọ́ náà. bá a bá gbọ́ kiri lórí ilé rẹ èmi mò ń bẹ́ náà èmi lórí rẹ̀ fún ọ wọ́n sì jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ mo sọ. ìwọ ọgbà. èmi àti ẹ ọkọ tó fojú èmi àti ẹ èmi tó wọ́n fojú ẹ̀rẹ́ ní mẹ́ẹ̀ẹ́dógún kákúlọ́ ilé karakus fucking motherfucker fucking illiterate let me tell you one thing me and you we are not the same gang we are not the same gang fuck you èmi gẹ́gẹ́ egú èmi gbọ́ngàn lẹ́gú egú tí wọ́n ń bọ̀. ó ti bínú lọ mi ìdẹ̀wà lóògùn mi gan ẹnu mi gan ọlọ́run fẹ́nu mi kó pa mí pé olóògùn kankan ṣé kò wà ní ṣe mí léṣe báyìí èmi gan mo ń fọ́n bù mo kàn ń tọ́jú ìbò sọ gbogbo ẹ̀ mi ìdẹ̀ lóògùn ọgbọ́n wọ̀ ní kí n dá ó ní kí n bá jẹ́ sórí pánù lémi ó lóun lòún wà ń bẹ́ ẹlẹ́dàá mi mo jẹ́ sórí pánù lémi o èmi gan lóògùn mi lóògùn kó ló kọ́ mọ̀ bára ẹ wí bára ẹ sọ̀rọ̀ ó dẹ̀ ń parọ́ ò lóògùn mi lóògùn èmi gan kí ló ń ṣe mí ẹnu mi kó pa mí mi ò lóògùn tí mò ń lérí mò ń dé gbogbo oògùn wo mo ní sílẹ̀ ọgbọ́n wo ni màá ṣe ẹlẹ́dàá mi ṣàánú mi o kí ni kí n ṣe báyìí orúkọ Jésù ò gbọ́dọ̀ wọlé mi orúkọ Jésù ò gbọ́dọ̀ wọlé mi ẹ̀jẹ̀ Jésù mo pè òbí wọnú léyìí o. ìyá máa bọ̀ ló wọlé síbẹ̀ wọlé. It's AK with the vibes. Mama D, yeah. Odale Ore ẹ wá wọ̀dàlẹ̀ Odale Ore ẹ wá wọ̀dàlẹ̀ ẹni ta ni kò fẹ́ ní lójú. bàbá ẹ ṣé mo dúpẹ́. ó kárí àṣewà. sọ wá rí àwọn àgbábọ̀ wọn ní ọmọdé tó bá mọ wọ́wẹ́ ó ní láti gbá bàjẹ́. bẹ́ẹ̀ni bàbá. ìwọ mọ wọ́wẹ́ wo bí o mọ wọ́wẹ́ dáadáa elédùn àlọ́ fẹ́ rí bẹ́ẹ̀ ẹ sábà mi yọ ìdẹ́lẹ́dùn máa rí ò bá lọ́wọ́ sí kò ní ṣeé ṣe. bẹ́ẹ̀ni bàbá. adúpẹ́ fẹ́lẹ́dùn ọmọ rè yóò dáa fún ọ ìyá wa ayé yóò ní bàjẹ́ ẹ̀yin má dúró má wà dúró má dúró bàbá kí ni ìdí. yóò dáa fún ọ ẹni tó bá béèrè ọ ló fẹ́ di ẹ̀gbọ́. ká ṣe fún yín iṣẹ́ ọ̀gá ni torí pé kí ni aṣọ aláṣọ lọ̀gá dàbora ìtumọ̀ ẹ̀ ni pé aláṣàṣà kẹ́ ẹ lọ tètè mọ bá ṣe ṣe nǹkan tó kù gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣàlàyé fún yín. aṣọ aláṣọ lọ̀gá ń dàbora ẹ wo tẹ́ ẹ bá padà parí iṣẹ́ yìí tí n bá parí iṣẹ́ yìí fún yín dáadáa bó ṣe yẹ kó rí ẹni tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nú tí mo fẹ́ kẹ́ ẹ ní sunkún alẹ́ ò ní sunkún ọ̀sán ò ní sunkún àárọ̀ kódà èmi lónìí ló gbà èmi wọ́n jẹ́ kó o mọ̀ ìwé èèyàn tí mo jẹ́ èmi mo wí bẹ́ẹ̀ tó ẹ̀yin ìyá mi àbẹ̀ ní agbọ́n ajímọ̀jẹ̀ nǹkan tó lè gún ẹ̀yin ìyá mi àgbà ìfúnnilẹ́dìí ẹ̀sìn tí ń gbódìdí ẹran lọ́wọ́ ẹni ó jẹ́ ríre o mo tún ti gbé e wá bí mo ṣe máa ń gbé e wá o
ẹlọ́gùn bí mo bá lè gbélé ìkọlẹ̀ ẹ̀dẹ́kun ẹgbàá bẹ́ẹ̀ ṣe ń gbà o. bí ọmọ nígbàmọ ìrùkẹ̀rẹ̀ nígbàmọ Ọ̀rúnmìlà ó yẹ lágbà gbẹ́bọ̀ yìí bá ti lè kọlẹ̀ káyé rẹ̀ ó bàjẹ́ káyé ọmọ rẹ̀ ó bàjẹ́ káyé aya rẹ̀ ó bàjẹ́ gbogbo ohun tó ní pátákó dàrú lójú rẹ̀ kó bàjẹ́ lójú rẹ̀ mímọ́ ibẹ̀ fún ọ. ẹ lè gbélé kélé òbí ọ. tani ọ. èmi mọ ibẹ̀ bẹ́ẹ̀yàn bá forí jáde agbọ́n ẹni forí jábọ́ agbọ́n ò ta pa o ti forí jáde agbọ́n lónìí agbọ́n ò ta ọ̀pá èmi mọ ibẹ̀ fún ọ. kálẹ̀ ẹjọ́ wọn ni o máa yàsùn alọ̀rọ̀ wọn ni o máa kárògbó àrùn tó ẹni bá ṣe ń tẹ́ nìkan ṣe rí ojú rí oyún dánìkan má dì mí lọ́wọ́ bọ́bá ilé dì mí lọ́wọ́ ẹ̀mí rẹ̀ ó bọ̀ bọ́bá ilé gbélẹ̀ á kú èmi mọ ibẹ̀. èmi ò mọ kàlá ẹjì ó kémi ò máa yàsùn alọ̀rọ̀ níwọ̀ ológbò dúdú ète ìwọ ti gbàgbé wípé bọ́lọ́gìnní bá gòkè àjà ojú rẹ̀ ó tó lé ojú rẹ̀ ó tó ko ilé ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé pè lálápòkà. ilé mi mo lọ ọ̀dàdà mi mo rè dídàdà mi bá lugi àfẹ́kù. ó lọ bó o ní ìbá ṣe jẹ́ kí n dà ń bá jìnnàtù lágbárí gbáù àbí kí n lọ rè bẹ́rì rẹ sí di oògùn bàbá mi. mo wí náà mo léjò lọ́wọ́ nú bọ̀ wá bá lọ́rọ̀ rẹ. orí ẹni ló ń bá ní gbé orí ẹni náà máa ló ń yọ ní. ẹ̀yin ọ̀dàlẹ̀ ṣé ti gbàgbé ni gbọ́dàlẹ̀ ọ̀rẹ́ ó máa bá lẹ̀ lọ ní sẹ́ẹ̀ àwa ti pinnu àti bọ́ lọ́run dúró àti pé atọ́ nobody tó lè dá wa dúró. Balogun, yes, you told me that you will enter my roof. You enter my room. What you have done for me is Jakalukus Akoros. Jakalukus Akoros. I will deal with you. You will die. Plenty fire. You will light your head, light your leg, light everything in you. ọmọ ìjọ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ yọ kan tó kù rèé ẹ wo ẹ má jẹ́ kí eléyìí ó tún lọ ọmọ ìjọ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ ṣàánú mi. Uma, hold on. You told me. Wípé àwọn ọmọ tí mo bí wà pa wọn. The first one, you. This second one, she will not die. What you have done for me is Jakalukus Akoros. Yes. And I'm sure I deal with you. You will see. Lagba. I'm Oye Lagba, not Olowo Lagba. And you, I will deal with you. I will enter your head. I will kill you. You will see. Jakalukus Akoros. I will deal with you. Lagba. You, kò ní kú. Let's go. Kò ní kú. èmi Jagalukus Akoros èmi kí ló kàn mí lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ kí ni mo ṣe. Balógun bàbá àṣàbí torí Ọlọ́run ìwọ ọmọkùnrin yìí yóò pọ̀ gbogbo Jagalukus Akoros ẹ̀gbọ́n ní ẹsẹ̀ òyìnbó kò tí ẹ̀ yé mi fúnra mi gbogbo ọmọ gbọ́ tí wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ ní pé ń padà bọ̀ wà bọ̀ ìwọ ọmọkùnrin yìí ó sì bẹ̀rù Ọlọ́run ó sì mú odidi ọmọ èèyàn tó mọ̀ pàà náà bímọ tí a tó mọ̀ pàà bímọ o tó yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ láti gbé ewé ẹ ti ń bára yín dòpọ̀ síta bá ń jà bíi kakú mi tó wá rí o tó ń gbọ́ mi Balógun kòkò ní gbọ́ mi kó tún gbẹ̀yìn kó gba sọ̀nsọ̀ sí ọ́fíìsì èmi rẹ̀ nínú ilé á mú nǹkan lẹ̀ torí lè jẹ́ Jagalukus Akoros èmi ò lè jẹ́ ọba nínú ilé o tó ìwọ́dà ìyẹn ẹ̀dá kan ẹ̀fà ní ẹ̀yẹ èèyàn mo mọ̀ ọ́n gbèsè ìyọ̀lẹ̀ ẹ̀yà aráàlú tó wá dáa bẹ́ẹ̀. ìyá dàkú tí kò gbẹ̀rí mi jẹ́ mọ́ ni. bàbá àṣàbí èmi ò gbẹ̀rí rẹ jẹ́ o ìlẹ́jọ́ ọba tèmi jẹ́ ìwọ̀n gbẹ̀rí ẹ̀ jẹ́ àṣọlóògùn kàníọ́ àṣẹwọ náà ní ọlọ́run ẹ̀yẹ mi o Jagalukus Akoros ó ní bọ̀ ìbọn ló gbà fún ọmọ bí wọ́n gba orí mi ẹlẹ́dàá mi ṣàánú mi ìwọ ọmọkùnrin ìwọ ọmọ kọ́ọ̀sì bímọ tiẹ̀ tó o bímọ ọmọ kìíní wọ́n ní o ti kú wọ́n ní wẹ̀lẹ̀ ìlànà mo tó gbọ́ tí bàbá ń sọ
tọ́rẹ́ rẹ̀ ń sọ bàbá ọkọ mi ó ní wípé olóògùn orí òrùlé òun ọ̀bẹ orí òrùlé rẹ̀ gíjà abóògbọ́n balógun ọbẹ̀ bẹ̀ gíjà ó sì mọ́ ọmọkìnrin yan ó tó mú kejì rẹ̀ ọkọ̀ gbádùn balógun ìbò ni wọ́n gbà dágálú tí ó ṣàkórí ọ̀sìn ń bọ̀ ó ti kọ́ bá mi bó bá lọ́gbọ̀ èmi balógun nìkan tó ń jọba bòmí lọ èmi àmọ́ nígbà ọ̀rẹ́ mi pariwo jágálú sí àkóríọ̀sì ṣé àkóríọ̀sì gangan ní bẹ́ẹ̀dì ọ̀rọ̀ yìí ni àbí bò ni àmọ́ bọ́wọ́ mi báyìí lè ba àkóríọ̀sì wọn tọ́jú rẹ̀ yọ̀dà wọn tẹ̀yìn rẹ̀ tì bọ̀ èmi òkùnkùn mẹ́tí ọmọ ajímú tábà wo oògùn mo sọ bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ lọ bí kankan mọ́. ẹni ta ni kò fẹ́ ní lójú ata ló fi sẹ́nu ẹni ta ni kò kí ni torí ó tẹ̀ ti sú mi gan sẹ̀ tí bá rí sọ́ọ̀tù tí mo rí sọ́ọ̀tù ọmọ máa pè mí ní ọmọ bàbá ológun kà ẹ̀wọ̀n ó ti sú mi ọkọ mi máa sórí tí n bá ní pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa àgàgà láàrin ìlú àti láàrin bàbá àtọ̀rẹ́ ọ̀rẹ́ tí ò ń ṣe ọ̀rẹ́ àná tí ò ń ṣe ọ̀rẹ́ àárọ̀ ìpé pé wọ́n ti jọ wà tipẹ́tipẹ́ láti ìgbà èwe tó ti di family friend bí ẹsẹ̀ yẹn lè bọ̀ kó wọ́n di pé bẹ́ẹ̀ pé wọ́n máa ń sọ pé bàbá rẹ̀ ńlọ́pọ̀ ọmọ rẹ̀ àkọ́kọ́ ó ló sì lọ ọbẹ̀ lóòótọ́ tó lóun ó bẹ̀ gíjà sórí òrùlé wọn àti bàbá rẹ̀ bẹ́ẹ̀ gíjà sọ bẹ́ẹ̀ ní òye lóòótọ́ ọmọ kìíní kú ìkejì ni ó tún mú kíkẹ́ wálé ìkúlẹ̀ àbí amọ̀ ṣe mí owó ṣe mí láàánú àánú ṣe mí tó bá fojú kan ọmọ wọn kékeré obìnrin bó ṣe rí ìwọ gan àánú ló ṣe é bóyá yóò kú bóyá yóò yé ibẹ̀ ló wà bàbá rẹ mo ti bá sọ tábà ti rí yí sílẹ̀ yóò tún máa rí bọ́ bẹ́ẹ̀ ibi ẹ̀gbẹ́ kejì mi ó ti fún mi ìmọ̀ bí wọ́n ṣe ò ní bínú má ríro tó bá kọjá láàrin ìlú tó bá kọjá bá àárín ológun kà ní tó kọjá níbí tí náà bá àárín ológun ní ó sì sọ pé òní wálé wá wo èmi mọ́ o wò kí ló ti bá ọmọkùnrin ọ̀hún wálé gbẹ̀yìn ìyẹn bàbá ọkọ mi ọ̀rẹ́ bàbá rẹ tó wálé gbẹ̀yìn àkórí òsì wọ́n ní wọ́n ń padà bọ́ àbáyọ̀ ní jẹ́bẹ̀ ní ìmọ̀gbà tí ó padà dé o ó ti sú mi. Màámi ẹ wò tí bàbá mi ò bá stop láti máa ṣe oògùn kan tó ń ṣe èmi ò ní wá sí bíbá yìí ọ̀dọ̀ wọn mọ́ mo tẹ̀ ní wá sí ẹ̀rọ màkìlì lábàáyé. ẹ̀yin ọ̀dàlẹ̀ ṣe ti gbàgbé ni ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ sọ́dọ̀ ọgbà ní òníyànjú ó tẹ̀ sí níyànjú tó lẹ́mìí gan ti pinnu lọ́kàrà mi pé tí balógun ọ̀bá ti gbọ́ táwọn wí tí ò gbọ́rọ̀ sí mi rẹ lẹ́nu because ìwọ nìkan náà mo ní ogun náà kan sọ tí mo dẹ̀ ní kí n gbọ́dọ̀ sí létí odò ológun náà kẹrì rí létí omi ilé ní lébi odò wò ọkọ mi kò sí tí ó sí ọ tó tó ní pé yóò máa di kíní kódà àbágá àmọ̀bí tábà dà pẹ̀lú mi àkórí ẹ̀sìn wọn ní padà bọ̀ kí n sì lè jẹ́ padà wọ́n sì lè jáwọ́ lólé káàtì ẹ̀ lọ́wọ́ nǹkan jẹ náà ọkọ mi. bọ̀dá mi mo ti wá yín délé wọ́n sọ fún mi pé bí lẹ wà pé ẹ wà ní hòtẹ́ẹ̀lì òun ló jẹ́ kí n wá yín wá sí ibi ìbàdàn. owó lẹ ná in fact owó wà bẹ́ẹ̀ owó mọ́lẹ̀ owó lẹ ná ẹ kú iṣẹ́. ẹ try bọ̀dá mi kọ́ tí mo lè fi wá yín wá. kí ló dé ṣé ẹ máa sọ pé ẹ̀gbọ́n kan táwọn èèyàn sọ káàkiri ni ẹ gbọ́ ẹ bá sọ fún ọ̀gbọ̀n ìrọ̀rùn yóò bá tì í ojú ti àwọn ẹ tún bí wípé kí ló ṣẹlẹ̀ tí ẹ bá sọ fún mi pé ẹ̀gbọ́n kan táwọn èèyàn sọ ni ọ̀dà mi kí ló dé ẹ ní tìjú. This is legally. Ohun tó bá wù wọ́n kí wọ́n sọ. Yes, legally. I can pay myself. I don't have time for this rubbish. I don't have time. Nǹkan tó bá ti wú everybody ló lè fẹnu ẹ̀ sọ ọ́ nìkan tí wọ́n sọ àbí. It's AK vibes. Mama D. I've been telling you. Ẹyin tẹ́ jẹ́ illiterate báyìí, ọpọlọ yóò dùn sí kéré báyìí. Illiterate thinking faculty wọn kò kí n fi thinking lọ. The only thing that I have for you is legally. Ohun tó bá wù wọ́n
tí wọ́n sọ. ohun tó bá wù wọ́n ni kí wọ́n sọ. ẹni ta ní kó kí ni lẹ́yìn ègún ló fi sọ́wọ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wá wọ̀dàlẹ̀. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wá wọ̀dàlẹ̀. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wá wọ̀dàlẹ̀. Ọ̀dà mi ẹ̀jẹ̀ ọmọdé ló ń ṣe ní ọ̀rọ̀ tí mò ń gbọ́ ni ẹni tó kọ́ ló tó forget. òun á tẹ́ni ká máa fi irú ẹ̀ lọ́nà tára òní sára bí amọ̀ ló ta ní bọ̀dá mi ẹ̀jọ̀. ènìyàn ò fẹ́ kágbẹ́rù lórí orí ẹni ló ń bá ní gbé orí ẹni náà báwo làwọn ọmọ ẹ̀yin ọ̀dàlẹ̀ ṣe ti gbàgbé ni gbọ́dàlẹ̀ ọ̀rẹ́ ó máa bálẹ̀ lọ ní sẹ́ẹ̀. Adéṣọlá. àwa ti pinnu àti bọ́ lọ́run dúró àti pé ra tán nobody tó lè dá wa dúró. normally o normally o no food for lazy man. Do you know there is light at the end of the tunnel? No tikamo no tikamo all this apá máa ń dé ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ lọ́jà wá má ṣe lòkun mọ́mọ́. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ìwọ ti wá kí ló ń kọ̀ ní ẹ̀yà aláró. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wá ọ̀dàlẹ̀. wo ijó abáribinibi wọlé o igi ọ̀gẹ̀dẹ̀ bá wọ́n sí ní rà sí lónìí tí mo fojú kàn ọ́. o tún lọ mọ́ èmi mọ́ nígbà fún. ọmọdé yẹyẹ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wá wọ̀dàlẹ̀. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wá kò tí ì rí nǹkan kan èmi màá jẹ́ kó o mọ̀ wo máa fojú ẹ rí máa bọ̀. bí ṣùgbọ́n paradà adìyàn àgbàdo paradà ó dẹ̀ kọ ọ̀pàpà paradà. wọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wá wọ̀dàlẹ̀. kò tí ì débi iṣẹ́. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wá wọ̀dàlẹ̀. ó dà àmì ẹ̀ṣẹ̀ mi wàá gbà lọ́la tó bá parí iṣẹ́ yẹn before tomorrow morning. Cause nobody knows tomorrow. ènìyàn fẹ́ kágbẹ́rù lórí orí ẹni ló ń bá ní gbé orí ẹni náà máa ló ń yọ ní. ẹ̀yin ọ̀dàlẹ̀ ṣe ti gbàgbé ni gbọ́dàlẹ̀ ọ̀rẹ́ ó máa bálẹ̀ lọ ní sẹ́ẹ̀ àwa ti pinnu àti bọ́ lọ́run dúró àti pé ra tán nobody tó lè dá wa dúró. normally o normally o no food for lazy man. Do you know there is light at the end of the tunnel? No tikamo no tikamo all this apá máa ń dé ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ èmi náà fi ṣe iṣẹ́ àwọn àbẹ̀ mi ì dẹ̀ gbọ́ pé ọ̀pọ̀ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ wọ́n ti tọ́ mi lẹ́gàn tó kí la fẹ́ sọ. ìyẹn náà ni àti lẹ́yìn àti lọ́la meeting lẹ́yìn iṣẹ́ lọ́la kò sáyè rárá òun náà ni. kí ló ṣẹlẹ̀ sìn kí ló tún ṣẹlẹ̀ yá sọ fún mi. ó dàbí pé ohun tí mò ń rò ẹ̀ tí ẹ̀ rò rárá nǹkan tó ń dùn mí lọ́kàn kò dùn yín lọ́kàn. kí ló tún ṣẹlẹ̀ kí ló fẹ́ ọlọ́run ti kẹwàá. ìwádìí ẹ tó wà tó ní orí ilé mélòó ló ní ìwé jẹ ká lọ. ó tó ká akẹ́kọ̀ọ́ náà ń jẹ́ fún wa tó dé ìjọba wa. láì ní pé mo gbọ́ rẹ̀. ọkọ̀ tó jẹ wá níyà àmọ́ ìjẹ́ ìrántí ibi tọ́mọ yín wà ṣé ẹ ronú ọmọ yín àkọ́bí ti kú o ẹyọ kan tó tún kù tá à ń wò lójú ìrántí ẹ̀. nǹkan tó sọ yìí olóòpẹ̀ ní local book class you know the meaning. ìlú tó kú tí kò pọ̀ mọ́ sílẹ̀ lọ láyé wa. wọ́n máa wo ilẹ̀ ń ṣẹ́lẹ̀ lórí ó ti ṣẹ́lẹ̀ lórí. wípé ẹ ronú bí mo ṣe ń ronú o ẹ ronú bí mo ṣe ń ronú rárá ẹ wo àti lówó àti lóhun gbogbo tó yẹ ká ní ẹ dáwọ́ olówó padà fún un. mi ò jẹ́ ní pípọ̀ lówó ká ní mo jẹ́ lówó
mi ò jẹ anybody kódà àwọn tó wà pàbí jẹ mi ló mọ̀ ọ́ pọ̀ mi jẹ́ nǹkan kan lówó. ọ̀rẹ́ yín. àbí balógun. bẹ́ẹ̀ ni. mi ò jẹ́ nǹkan kan lówó. ẹ wo ó yé yín nǹkan tí mò ń sọ o kó má dàbí wípé àbí òun gan-an ló ń fa nǹkan tó ń ṣẹlẹ̀ tán mọ́ wa. kò jẹ́ sí irú ẹ̀ ìgbẹ́ gúfẹ́ gbàgbé nǹkan tó lè ṣẹ̀dá nínú àti ẹ̀ kò jẹ́ ṣe nǹkan yẹn rárá. ok mo ti gbọ́ rẹ̀ jẹ́ kó jáde tí n bá wádìí ẹ̀kọ́ náà ló bẹ́ẹ̀ ṣe tí n bá gbé àwọn ẹ̀gbọ́n ìgbọ́ ní àgbàlá àtàwọn gúfẹ́ lórí ẹ̀. ilé kejì. mo ṣe yín nǹkan tí mo ní kẹ́ ṣe mẹ́rin ni kẹ́ ṣe o abẹ́fẹ́ wá dá sí tó wà nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ni etí mi ti kún gbòòrò etí mi ti kún gidi gan-an kí ló dé ẹ̀yin ni lọ́tún ẹ̀yin ni lósì kí ló ṣẹlẹ̀ bọ̀dá mi nínú ìlú wa ó ti sú mi kí ló ṣẹlẹ̀. ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ ti gbàgbé ni gbọ́dàlẹ̀ ọ̀rẹ́ kó máa bá ẹ̀rọ ní sẹ́ẹ̀mù àwa ti pinnu àti bọ́ lọ́run dúró àti pé àtọ́ ọ̀nùbọ̀dì tó lè dá wa dúró. ó dẹ̀ mọ̀ wípé wò ń sọ̀rọ̀ àmọ́ fún òun sọ̀rọ̀ tàbí àwọn kò fi parọ́ fún ọ. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí wò mọ́wọ́ wò bẹ́ẹ̀ lóòótọ́ lè ní àtọ̀rẹ́ ẹ̀ níjọ ní gbólóhùn àsọ lórí ọ̀rọ̀ owó ní wọn ò ní parọ́ fún ọ. ó sì mọ̀ wípé owó ní bojú ọmọ ọ̀yá jẹ́ ìdílù tá a fi ní gbólóhùn àsọ láàrin ara wa. wọ́n ní tẹ́lù bá kanlẹ̀ tó kọ òkè ó tún níbi à ń gbé kà bọ̀dá mi ẹ jáde sọ̀rọ̀ ẹ̀ kí Ọlọ́run lè fi ojú àṣebi hàn nínú ìlú wa ẹ̀ wọ́n má rò pé bóyá pé ẹ̀yin lẹ̀ ń ṣe tibí lẹ̀ ń ṣe ti tọ̀hún etí mi ti kún ẹ̀yin náà wò ẹ rí pé gbogbo àwọn ọmọọṣẹ́ ló ti lọ tán ẹ̀ lẹ́yìn àwọn ilé tó dúró wọn nítorí bọ̀dá mi ológun kà ní kó má bàa fògùn kà pa àwọn ẹ̀yin bọ̀dá mi etí mi ti kún. ẹ̀gbọ́n tí wọn bá tún sáàbù kì í sáàbù òun lẹ́yìn méjèèjì tó wá sọ ayé ń ṣe ọmọ yàwó lẹbẹrẹ sí ní bára yín jà tẹ ẹ mú gbogbo ìlú gbogbo àárín ìlú tẹ ẹ bá jẹ onílé ò lè dúró lé olóko ò lè róko nítorí ìdákẹ́ ìjà kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ wá máa mú yín ọbẹ̀ sí ní pamọ́ lóye kọ̀ọ̀kan Balógun kí la ọ̀rẹ́ rẹ ṣe fún ọ. ẹ̀gbọ́n mi lóòótọ́ mo burú àmọ́ wọn ò burú dọ́kàn ẹ̀dẹ̀ mọ̀ wá tí mo lè hù àmọ́ kí n tó lè wí ohunkóhun talẹ́ ní ń bọ́ ti wá. ọ̀rẹ́ ìyàwó ti tèmi kí ló dé. ọ̀rẹ́ ìyàwó rẹ̀ wò mí dáadáa ojú kòró kì í pojú kòró jẹ kí ló mọ̀ nípa ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ́yìn. mi ì mọ kankan àjọ ń jẹ́ ìdá. gbọ́dọ̀ rẹ lọ́wọ́ kí ló mọ̀. ọ̀rọ̀ tó wà lẹ́yìn òkú rárá. ó yẹ lágbà mọ̀ mọ̀ wo ètí ìdè. àkóbágá fara. gbọ́dọ̀ rẹ lọ́wọ́ kí n jẹnu gbàdúgbàdú bí ẹni lórí ìlú wo ajẹ́ kọ́ńtàdọ́ bá ṣẹ́ bá mú mi àjò bí gèrè bá mú mi àpò ohun tí ń bẹ lọ́kàn rẹ pọ́lẹ̀ àfẹ́gbọ́. ẹni ta ni kò fẹ́ ní lójú àtàlẹ́ ìṣẹ́jú ẹni ta ni kò kí ni lẹ́yìn ẹ̀kú ló fi sọ́wọ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ wá wọ́ dalẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ òru tó bá fi lè borí jẹ láì gbà yẹn mo ń wò borí mi máa bọ́ àìyí ọkọ kò sọ́kọ kò sí nǹkan ọ̀rọ̀ mo bá da báyìí mo da mo fi gbogbo ẹ̀fọ́ lọ́hùn ìgbà tẹ́mi náà dẹ̀ tí wá rí pé ọ̀nà àbáyọ ti wọ̀ ọmọ lòun náà ń bí jọ̀nù n kò sí wàhálà mo bá mú ó dá o ní òtún kọ̀ọ̀kan tí mo máa ṣe lọ́kàn mo mọ̀ mọ̀ pé mo ti àárẹ̀ bọ̀ mo mú kejì náà mo ti àárẹ̀ bọ̀. ẹ̀mí sùúrù ṣé o mọ̀ pé wúmà olórí burúkú yìí mi ì fi ibi kankan gba ti tiẹ̀ rárá ṣé ẹ rí pé olórí burúkú ni wúmà yìí wà wá sílé bọ̀dá mi wàá jẹ wà wá sílé wọn wàá mu
so ìwọ ló ń ṣe ẹ̀gbọ́n mi ló tún ṣe ìyàwó ẹ̀ olórí burúkú ẹ̀dá nìyí o olórí burúkú ẹ̀dá nìyí bọ̀dá mi ṣé ẹ rí nǹkan bí tí bá dìde tí bá má bò tó ti wà láìwú èyí tó wà lára ẹ̀ bọ́ ṣe wà ń àbákúlá ṣe ewúrẹ́ bọ́ ṣe wà ń kọ́ lè bọ́ ń bẹ̀ láéláé èmi mo wí bẹ́ẹ̀ ẹ filẹ̀ àlọ́ lámilámi láàrin bọ́ ṣe wà ń kọ́ lè padà wọ̀lú ìmọ̀ tí ó fi jáde láyé èmi mo wí bẹ́ẹ̀ ìwọ fúnra ara rẹ mọ̀ wípé owó ní bojú ọmọ ìyá méjì jẹ́ o wá wò ó lóòótọ́ ọ̀rọ̀ owó lè ń bẹ láàrin èmi oyè lágbára fọmọdá alágara ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó díjàlẹ̀ láàrin èmi rẹ̀ mo fi parí gbogbo ń tẹ̀ wù. bí ọba wá fún mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ yẹn ṣé wọ́n lè kọ́ gbogbo èyí tí mo kọ́ yìí. nígbà tí n bá gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́wọ́ rẹ̀ ní ìsìn bọ́ bá tún yá ṣe yóò fún mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ òun bí n bá ti pa gbogbo ọmọ rẹ̀. ṣé ẹ ti ráyé ọ̀dàlẹ̀ abẹ́rí à ń bá ni jẹ à ń bá ni mú à ń bá ni wọlé à ń bá ni bóde kò ní àmọ́ dání ìwà ọ̀dàlẹ̀ lẹ́rìhun dàgbà ọ̀rẹ́ ìgbà ìwé tipẹ́tipẹ́ ni wọn ò lè dálẹ̀ rẹ̀ láéláéláéláé tálá yóò fi dáyé wọn èé ṣọ̀dàlẹ̀ o ojú ọ̀dàlẹ̀ ilẹ̀ tí ń lù bọ́ ṣe ń lọ àlọ́ lámilámi ni. bọ̀dá mi àti ẹ̀dùnkẹ́ bọ́lọ̀ ti fojú àṣebí hàn ẹ wà á rí nǹkan ni kí bọ̀dá mi lè mọ̀ pé lóyún báyìí ló ń hùwà báyìí bí ìyàwó lè mọ̀ ìyàwó wọn dẹ̀ finú tán ẹ wò ọlá pé condition táwọn ọmọ wọn wà òun ò lè jẹ́ kán bá wa wá bíbá yìí ẹ jọ èdè mo ṣàbẹ̀yìn ẹ dákun mo bẹ̀yìn ẹjọ́. ó yẹ ti wá sílé oyè làgbà àmọ́ wọn ò lè wá torí bí báyìí lè débẹ̀ wọ́n yà mí jẹ ni àmọ́ ara ọmọ rẹ̀ tí ọ̀yá òun yọ yà èmi mo wí bẹ́ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ èmi òkòkò mẹ́kí ọmọ ají mo sábà òògùn ó mọ̀ mí. oyè làgbà ṣé wá rí i pé tí ò bá sí pé àpèjẹ tí mo pè ní báwo la ṣe fẹ́ rí àṣírí àṣejù táà sì ti fọkàn sí pé balógun ló ní ìwà ibi tó ń ṣiṣẹ́ ibi nínú ilé yìí. ọmọ àgbàgbé ni ọ̀rẹ́ mi. Ìkòyí aṣọ ìròyìn sí ọmọ wòyíra kó má bàa rẹ ẹrúkẹrú apilala lẹ́nu. Ìkòyí ò ní gbélé gbọgbà láì rọgún. Lọ́ọ̀rẹ́ fọkàn rẹ̀ àrẹ́bá. Ebi rẹ̀ ò lè jà láyé àti láéláé.